ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, èmi ọmọ yín ni Àmọ̀kẹ́ Onímọ̀ràn. Àmọ̀ràn wo ni mo ní fún wa lénìí? Ọ̀rọ̀ Yorùbá ló sọ wípé wọ̀ntìwọ̀ntì kọ́ leyín, tí ò bá ju méjì, tí ó bá mọ́ kó sì lè gẹran. Ohun tí wọ́n gbìyànjú àti sọ fún wa ni wípé kò di dandan kí eyín pé gbogbo 32 tí ò ní wúlò, kò sí nǹkan tó fi ń ṣe, kò lè gẹran, kò lè gé kankan. Kí wá láǹfààní eyín 32 tó ní? Àmọ́ tó bá jẹ́ oléyín méjì tó mọ́, tó sì ń gẹran, tó ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe, ṣe rí i pé kò di dandan kó pọ̀. Tí a bá wá lò ó láàárín ibi tí a ti ń ṣiṣẹ́, láàárín ọ̀rẹ́, láàárín ojúlùmọ̀, tí a bá ní ìpinnu láti jọ ṣe nǹkan láàárín ara wa, tí a dẹ̀ ní ìfọkànsìn, ó túmọ̀ sí wípé àwa ta ní ìfọkànsìn yẹn, a lè ṣe àṣeyọrí lórí ohun tí à ń ṣe. A bá má ju méjì lọ, kò di dandan ká pọ̀. Tí èmi àti ẹ bá ní a fẹ́ dá ẹgbẹ́ sílẹ̀, àbí tí a sọ wípé a ní ohun kan tí a jọ fẹ́ ṣe papọ̀, tí a bá ní ìfọkànsìn, tí a sì fẹ́ kí ohun yẹn kó wá sí ìmúṣẹ, kò di dandan ká pé Táíwò, Kẹ́hìndé, Ìdòwú, Àlàbá kó tó di pé gbogbo á di ṣíṣe. Ìfọkànsìn wa, ọkàn wa tá ti jọ fi sí pé a jọ fẹ́ ṣe, ó máa jẹ́ ó di ṣíṣe. Wọ̀ntìwọ̀ntì kọ́ leyín, bí ò ju méjì lọ kó ti mọ́, kó dẹ̀ sì lè gẹran. Ẹ jẹ́ kí a mọ ohun tí a fẹ́ ṣe. Kò di dandan ká pọ̀ ká tó ṣe é. Ìwọ̀nba àwa tá bá wà ńbẹ̀, tí a bá mọ ohun tá fẹ́ ṣe, tí a dẹ̀ rẹ́dì àti jọ ṣe, àṣeyọrí la máa ṣe. Ohun tí mò ń gbìyànjú àti sọ fún wa ni pé gbogbo ipò tí a bá bá ara wa, kí a wà níbẹ̀ fún good function àti fún positivity, kí a má wà ní negative aspect ẹ̀. Ṣó ti yé wa? Ẹ ṣé.